Happen, ṣẹlẹ̀, happen. Governor Okpebholo declares death penalty for kidnapping convicts in Edo. Wọ́n ní ìwọ tó ọwọ́ ọlọ́pàá bá ti gbá mú ní Edo State lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi. Wọ́n ní tó bá ti gbé mú yálà ó wá láti North ní àbójẹ́ Southern ní Edo State. Governor Okpebholo ní wọ́n máa mú ẹ, wọ́n á hang ẹ ni. Death by hanging náà máa fún ẹ. Wọ́n á pa yín ẹ. Kò wá ṣe yẹn nìkan o, wọ́n ní ìwọ tó bá jẹ́ ọmọ Edo tó ń gbàbọ̀dẹ̀ fún wọn tó bá fi lè gbá ẹ mú gbogbo building ibi tí ẹ fi ń ṣe gbogbo iṣẹ́ ibi wọ́n á gbà ilẹ̀, wọ́n á gbà gbogbo property á di tìjọba. Ọ̀rọ̀ yẹn ó ti ń dojú ẹ̀ báyìí. Èmi á dẹ̀ rọ èèyàn ọdẹ Southern governors kẹ́yìn náà kẹ́ ẹ mú létí Okpebholo kò jù bẹ́ẹ̀ lọ. Talo ẹ̀yin èèyàn máa gbà wá lọ́wọ́ Talo, àwọn ará Máfolúkù mà ló fariwo ta. Wọ́n ní Sego ti gbé òbítíbitì owó burúkú lé Talo lọ́wọ́ pé Talo ó group àwọn èèyàn jọ pé òun fẹ́ wá tàtàtà òun fẹ́ wá pa wọ́n ní Máfolúkù. Wọ́n ní wọn ọmọ kan tán rà ń gbẹ́ o. Talo kí ló máa ń ṣe ẹ́? Kí ló máa ń ṣe ẹ̀yin ọmọ union yìí tó bá pè yín àbífúra rẹ̀ ẹ̀sìn má tí ẹ̀ máa gbìyànjú kẹ́pà fún yín mọ́? Ṣé ẹ̀ lójú ni débi tẹ́ ẹ̀ ní tìjú? Talo mo rò pé wọ́n ń rùn lára ẹ̀. Tó o bá tó àwa ọmọ Yorùbá bọ́tò manabro adọ́bù challenge lọ síbẹ̀ kó lọ pa wọ́n. Ẹ̀wọ̀n ló máa rọ́tì sí ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ. Mi mọ̀ bóyá ẹ ti gbọ́ ilé náà. Wọ́n ní the Nursing and Midwifery Council of Nigeria NMCN has reportedly issued a fresh directive reinforcing the acceptance of the Senior Arabic and Islamic Secondary School Certificate Examination SAISSCE as a valid entry qualification into nursing program. Ológbọ́n yẹn wọ́n ní ìwọ tó o bá ti lọ sí Arabic Islamic School tó dẹ̀ jáde secondary school tó ní Arabic Islamic Secondary School Certificate wọ́n ló lè fi wọ nursing school directly. Ó ti wà valid gẹ́gẹ́ bí Waec result, SSCE result, Neco result. Mo rí danger mbẹ̀. Láìpẹ́ láì jìnà ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé little by little wọ́n á rí wípé wọ́n pa gbogbo Waec, SSCE, everything wọ́n á pa mọ́ra. Ẹ rí wípé wọ́n á sọ di dandan mọ́ gbogbo wa lọ́wọ́ wípé àwọn ọmọ wa o wọ́n ní láti máa lọ sí Arabic and Islamic school nínú Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n Arabic ti wà nínú official language wa ní Nàìjíríà ni tó fi di wípé certificate Arabic ó ti qualify as Waec, as SSCE, as Neco láti wọ nursing. Wo gbogbo nǹkan tí mo kó wá nìyẹn o. Chairman Lagos State Sego mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa káwọn kan máa lọ tabana nígbà fẹ́ fi bá wọn kan jànú Máfolúkù Òṣòdì. Àfẹ́ wàhálà nu Máfolúkù Òṣòdì. Tí wàhálà bá yẹn fi ṣẹlẹ̀ ẹ̀yin ìjọba Èkó ẹjọ́ àwọn Talo skipper òun ló fẹ́ dá wàhálà lẹ́ Máfolúkù o. Tó ti yé ẹjọ́ tó lọ́lọ́ kẹ́ lè bá ọmọ kọ́tẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ ẹ bá pè sákìyèsí o. Àfẹ́ wàhálà lẹ́ Máfolúkù o. Tẹ́lẹ̀ tó bá yẹn ti ń bọ̀ ńbẹ̀ làwọn èèyàn máa ń kú. Àfẹ́ ẹjọ́ torí tọ́lọ́run àdúrà gbogbo ló máa gbà o. Ẹ̀wọ̀n náà àwọn Máfolúkù la fi wọ́n yìí báyìí ẹjọ́ ẹgbà wa o. Àfẹ́ wàhálà Máfolúkù o. Irú èèyàn wo ni Talo yẹn? Ṣé politician ni àbí member union àbó kàn jẹ́ ará àdúgbò tó kàn láìkì wàhálà? Báwo la ṣe máa dùn yẹn? Ṣe rí Talo tí à ń sọ nípa ẹ̀ yìí òun ni ó wà lára àwọn Lagos State NURTW ESCO ní Lagos State ó wà lára wọn so ti yé so òun gangan ló wá ń da Máfolúkù rú. Òṣòdì tó wà kò dábẹ̀rú ó wá kọ́ àwọn Máfolúkù jọ láti wá sọ pé òun tó fẹ́ da Máfolúkù rú. Ọmọ Máfolúkù dẹ̀ la wá so ti yé gáréèjì Máfolúkù kò dẹ̀ sí national union tá dẹ̀ ń sọ nípa èyí pé gáréèjì kan wà Máfolúkù tí wọ́n ti ń gbowó kò sí so ti yé bó ti ṣe wá lọ kọ́ àwọn èèyàn jọ máa sọ pé òun fẹ́ fún wọn ṣe òun fẹ́ ṣe gbọ́n òun fẹ́ ṣàwọ́ òun fẹ́ fi dàlúrú mọ́ wa lórí àfẹ́ padà ṣe ń yọ sọ báyé ń yọ só là ń yọ gbọ́ àti fídíò wà tó ṣe lánàá mọ́jú débi pé wọ́n sọ débi pé lóru mọ́jú tẹ́ pé Alhaji Mustapha Sego ẹ̀yin state chairman wa adẹ̀gbà fún ẹ̀yin state chairman wa ẹ̀ ní pé ẹ̀ tún fún wọn lówó 2 million naira tó ti yé bẹ̀ yẹn owó yẹn kò dára lójú o bọ̀ bẹ́ẹ̀ yẹ fún wọn pé kọ́ wọ́n rò pé àwọn fẹ́ fi dàlúrú débi pé a ti ń gbọ́n sí pé wọ́n fẹ́ lọ ṣe bánà kan àwọn fẹ́ ta bánà àwọn fẹ́ ṣe gbá wọ́n fẹ́ máa fi bá àwọn èèyàn já ń lù tí ó la ṣe tìṣe pé kíjọba gbọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí
so tó kọ́ bá ti ṣẹlẹ̀ ní Máfolúkù ẹjọ́ ta ló ní kó respond fún ẹ̀yin ìjọba nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sà orúkọ tèmi kò yí padà Síkírù aka Yọngẹ. bẹ́ẹ̀ ni o ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn sọ báyìí Sego wọ́n ní wọ́n ló gbowó fún àwọn Talo kó wá pa wọ́n ní Máfolúkù Talo wọ́n ní Òṣòdì ló ń gbé ó tàtàtà ó pa àwọn èèyàn lóṣòdì ó fẹ́ gbowó ẹ̀mí àwọn èèyàn mi sì rí àwọn pípù ìbáwí o ṣe rí ẹ̀yin tí ẹ̀ ń wà lóyà tẹ́ sọra yín dọmọ lẹ́yìn àwọn pípù yìí tẹ́ máa ń fi ẹ̀mí yín sílẹ̀ ẹ̀yin brothers iṣẹ́ wà òkè mo ní ìbéèrè ní o torí tí ẹ̀ bá wà òkè ká lè mọ irú oògùn tá máa lò fún yín ṣé ẹ kì í kẹ́kọ̀ọ́ lára àwọn tó ti jẹlẹ̀ lánàá àwọn tó ti pa lórí pé ẹ̀ ń sin ọ̀gá kan ẹ wà lóyà sọ́gà àwọn ọ̀gá tí ò lóyà sí yín tẹ́yìn ń lóyà sí ẹ lọ wọ àìmọye àwọn loyalist wọn tó ti padànù lánàá tó níyàwó tó lọ́mọ mélòó ni àwọn ọ̀gá wọn tó padà ṣé wọ́n tẹ́kẹ̀ àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn náà àyà wọn máa ń da ya láya ọmọ wọn máa ń dọmọ lọ́mọ ni ìjọ wo lórí tán ní ìyàwó leaders yín nínú union ó pa yín àbí wọ́n jí ọmọ ègbé àbí wọ́n pa wọ́n náà wọ́n máa ń cover up àwọn family wọn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lẹ́yìn wọn ẹ̀mí yín ò jọ yín lójú rádaràda lẹ́ ń bá kiri ṣé ó ti ẹ̀rí wọ Talo yìí wọ́n lòun halẹ̀ mọ́ wọn ní Máfolúkù ok gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbogbo wa láti gbọ́ fídíò yìí mo ti bá ẹ fún màá bá yín fún káàkiri ẹ bá mi share kí gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá wa Jídé Sanwó-Olú gọ́vnọ̀ Sẹ́nẹ́bù ní Lagos State ẹ bá wa pè wọ́n kẹ́ bá wa ṣàlàyé fún wọn tẹ́ a bá ti gbọ́ kẹ́rẹ́ ní Máfolúkù Talo ni ẹ lọ gbé Talo ó dẹ̀ pé ẹ̀wọ̀n rùn lórí Talo ṣé o mọ̀ ẹ́ pé sórí show mi some years back tó ń threaten mi tó ń sọ wípé ní inú Nàìjíríà ní tètò bá ṣe àṣegbé ni níwọ̀n ìgbà tí MC bá yìí wà láyé kò sí ọlọ́pàá wọn bí ọlọ́pàá rẹ tó máa gbé ẹ ẹ̀wọ̀n ló rùn láwájú ẹ̀ wàá rọ́tì ní ẹ̀wọ̀n ṣó orí Sego àti MC àti ẹni ọ̀dà ìbàbá àsàlẹ̀ àbí ìyá àsàlẹ̀ tó bá ní wọn ò ní lè gbà ẹ́ lẹ̀ mo rò pé èṣù ṣe ẹ́ mo rò pé ó ti sọ pé àsìkò ẹ ti tó tí ò bá jẹ́ bẹ́ẹ̀ sórí ìta ẹni ó bá jẹ́ Sego ló ní kó lọ jà kó lọ tàtàtà ń bẹ́ ò ní kó lọ bẹ̀ kó lọ ṣe fúnra lára ẹ̀ ìjọ wo lẹ fẹ́ gbọ́n. Governor Okpebholo declares a death penalty for kidnapping convicts in Edo. Edo State Governor Senator Monday Okpebholo has vowed that kidnappers arrested in the state will face the death penalty by hanging, stating its readiness to sign death warrants without hesitation. Shetigbo. The governor highlighted the recent amendment to the Edo State Kidnapping Prohibition Law passed by the State House of Assembly, which prescribes capital punishment for kidnappers and authorizes the confiscation and demolition of property used for such. I take the issue of insecurity seriously and I will apply the law strictly. We will not only demolish the kidnappers' houses and seize their lands, but we will also use those lands to build offices for vigilante teams, Okpebholo stated. You see? Okpebholo called for public support in tackling insecurity, stressing that safety is a collective responsibility. He announced plans to formalize and pay vigilante members, ensuring they are properly trained and integrated into the state security framework. Ṣé ti rí nǹkan tí yóò ṣẹlẹ̀ ńbí? Báwo lo ṣe feel? Bá mi drop comment sábẹ́ section. Ṣùgbọ́n abẹ́ fídíò yìí, bọ̀ lọ́dọ̀ ti tèmi, èmi rí pé it's a good idea. Ṣé rí pé ọwọ́ ọlọ́pàá ń ba kidnapper? Wọ́n wá hand over wọn fọlọ́pàá, wọ́n ṣe kinní kan, àti mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀, wọ́n á padà fi wọ́n sílẹ̀. Just like bó ṣe sọ wípé about 390 Boko Haram wọ́n tún ti repent, wọ́n ti kó wọn lọ sí rehab, wọ́n kó wọn padà, wọ́n wá dáṣọ sí wọn lọ́rùn as usual. Wọ́n wá já bag of rice, the same bag of rice tán lè já fún innocent people tán fi kọ́ọ̀pù rice kan wọ́n fi pa èèwọ̀ community papọ̀, but wọ́n lè já bag of rice, bag of grain, bag of everything fún àwọn Boko Haram repentance. You see your one Nigeria, one Nigeria yìí dùn mọ́ yín gan ni ẹ̀yin one Nigeria, mo rò wípé ẹ̀ enjoy one Nigeria yín dáadáa. Enjoy náà ó dùn mọ́ yín gangan. Wọ́n náà tún ti kó wọn sínú, wọ́n lọ káṣọ àmì sí wọn lọ́rùn. Ẹ wá rí wọn ní gbogbo bí ẹ ní àwọn àmì wọ́n wá mí uniform, wọ́n jí àwọn èèyàn gbé, àwọn náà ni àwòrán àní tẹ́ bá ti ọwọ́ bá ti tẹ̀ wọ́n, èmi á sọ wípé gbogbo ẹ̀yin governor south àgàgà south west ẹ̀yin governors wa kò sí nǹkan tó ní kẹ́ máa emulate bọ̀bọ̀ Okpebholo governor kìíní Edo State. Anybody tẹ́ bá ti arrest
Governor Seyi Makinde eléyìí tẹ́ arrest wọn tán yìí protest ẹ ṣèdájọ́ owó ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ṣebí ìgbà tí wọ́n ṣèdájọ́ fún wọn ní Uromi ṣebí rí wọn tí àwọn ṣe meeting tí leaders wọn wọnú wọn sì pé kí hunter wọn ti sọ wọn di hunter wọn ṣe terrorist mọ́ bọ̀ àwọn leaders wọn lè pe social media ní terrorist bọ̀ terrorist títí wọn hunter ni wọn ti ní kán sá kúrò ní south ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínà tẹ́ jẹ́ padà lé kò jù bẹ́ẹ̀ lọ ẹ tún já wo fídíò. Mind, I started thinking about how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I quote, not my statement, Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western region. The Nursing and Midwifery Council of Nigeria, NMCN, has reportedly issued a fresh directive reinforcing the acceptance of the Senior Arabic and Islamic Secondary School Certificate Examination, SAISSCE, as a valid entry qualification into nursing program. The circular sent to various stakeholders, including commissioners of health, vice chancellors, provosts, Director of Nursing Services and University Teaching Hospital, underlines the Council commitment to inclusivity in nursing education. The Council emphasized that SAISSCE stand alongside other officially recognized certificates, such as the Waec and Neco SSCE, for admission purpose. Please ensure that the candidate presenting the SAISSCE are given due consideration for admission based on the specific requirements of the program. Ṣòkòtò náà ti ṣe meeting. Ṣé ti rí? Ṣé ti ń gbọ́ báyìí? Ìkọ̀kan wà, a lot of questions ni mo ní láti béèrè níbí. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ti choose Arabic language as part of Nigeria official language? Mi ò ní kí n béèrè ni o. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, why are you forcing that on us? Why are they forcing Arabic language on Nigerians? Because mo rí forcing bí. Like play. Ṣé mo gbé yan dé religious leader bẹ́ẹ̀ ṣe máa kú tẹ́ máa dákẹ́ lórí gbogbo nǹkan kò sí àgàgà Christian. Gbogbo nǹkan tí wọ́n irọ́ dẹ̀ náà pa. Irọ́ ni. Àwa mọ problem yín owó gbogbo nǹkan material ayé òun ló jẹ yín lógún àbẹ́yìn kọ́ lẹ máa ra plane. Ìjẹ́ ò lẹ ti rí chief imam àbí sheik tó dá ní flight ẹ̀yin nìkan ni gbogbo material tí ilé ayé òun lẹ wà máyé ẹ̀yin Christian ẹ̀yin Christian leaders. Gbogbo nǹkan ilé ayé ló jẹ yín lógún. Enter your eyes, you want to have it. Tẹ́ bá ti rí tight yín gbà tí ó dín tán dẹ̀ ń pledge tán dẹ̀ ń fún yín ní Rolls Royce lọ́fẹ̀ẹ́ tán ń gbé mansion tán fi kọ́kọ́rọ́ mansion lé yín lọ́wọ́ tán dẹ̀ ń dá offering pàṣẹ tán dẹ̀ tún dá táìtì gbogbo ẹ̀ tó ṣáà ń lọ tí gbogbo ẹ̀ ṣe yàlà yòlò lọ́dọ̀ yín anything tó bá ṣẹlẹ̀ sẹ́ni other Christian kò kan yín ẹ pẹ̀lẹ́ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ ṣé Waec certificate secondary school certificate àti NECO yẹn o báwo ló ṣe wá jẹ́ the same thing pẹ̀lú Arabic and Islamic secondary school leaving certificate báwo ló ṣe jẹ́ the same? Ṣé Arabic ti jẹ́ official language in Nigeria ni tó fi jẹ́ wípé certificate ẹ̀ wọ́n lè fi wọ nursing school, just nursing school of all schools, nursing school. Ẹ gbà mí. What is going on, Nigerians? But I have another question. Kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo nǹkan lẹ́yìn Mùsùlùmí máa sọ di wèrè ní Nigeria? Kí ló dé tó ṣe jẹ́ wípé ẹ̀yin Mùsùlùmí Nigeria like unity? Tabade ni pé kó ní kálukú bá tiẹ̀ lọ ẹ̀yin náà lè máa sọ wípé dandan one Nigeria is not negotiable. Báwo lèèyàn ṣe fẹ́ bá yín gbé pẹ̀lú ìgbésí ayé tẹ́ ń gbé ìbá ìsìn? Ẹ jọ̀ọ́
kí ló ṣe Waec tí gbogbo wa àti oníṣẹ̀ṣe àti kristẹni àti mùsùlùmí tí gbogbo wa jọ ń jókòó tá jọ ń write examination? Kí ló ṣe Neco tí gbogbo ọmọ Nàìjíríà sì jọ ń jókòó tí ò sí ẹlẹ́yàmẹ̀yà àti Neco àti SSC àti Waec? Kí ló tún fa yí pé ká máa ṣe tiyín lọ́tọ̀? What is it? Ẹ dẹ̀rọ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí á lẹ́yìn. Ẹ jẹ́ sọ fún yín ẹ̀yin ọmọ ìran mi nílẹ̀ Yorùbá. Ìdí gan tí àti lé Fúlàní ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá tó fi máa difficult ni wípé ṣé rí àwọn Islamic fanatic leaders ilẹ̀ Yorùbá alábọ̀dé pọ́nbélé ni wọ́n. Gbogbo wọn tẹ́rí tó ń ṣẹ̀sìn online ojúmọ́ kan ẹ̀sìn tuntun ni fún wọn. Àtàwọn leaders wọn lábẹ́nú gbogbo wọn pátápátá àwọn ni wọ́n jẹ́ kí àwọn Fúlàní ajínigbé yìí kó lọ nílẹ̀ Yorùbá. Àwọn rí nírí wípé Islam ọmọ ìyá wọn ni wọ́n. Ṣùgbọ́n wọn rí pé nínú òtítọ́ tẹ́ ń pa àwọn èèyàn gbogbo àwọn tó ń pa ṣé wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé ṣé Christian ni ẹ́ àbóníṣẹ̀ṣe àbí mùsùlùmí ni ẹ́ anybody tó bá ti kó sí wọn lọ́wọ́ pípa ni. Kí ló dé tẹ̀yin fanatic Islamic people yìí tí ẹ fẹ́ gba ìfẹ́ láàyè tí ẹ fẹ́ gba ayọ̀ láàyè? Kí ló dé tó jẹ́ pé gbogbo ibi tó bá ní peace láyé bí kógun ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó ṣáà máa gbóná kí gbogbo nǹkan máa dàrú ó lẹ́yìn láàyò? Anyway mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé ẹlúùlù tó ń pòjò kò mọ̀ epo rí ara òun lòún pè sí ni o. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kó wé kó o lè mí jẹ́. Má gbàgbé láti bá mi share ètò yìí. Má sì gbàgbé láti bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí. Bá mi mú fídíò kó bá mi share sí gbogbo ibi tó yẹ kó dé pátápátá. Support my brand. Please support my brand. Thank you those of you that have already supported me. God bless you. I need more support. One love. Great Yoruba land.